Lift keys. Vanya. How far, baby? Hello, Emperor. How far now? You are far now. Oh, no go Dubai. Mo fẹ́ bẹ̀ yan kan lọ́wọ́ ẹ̀ mà ni. Yeah, kí ni yẹn? How far hook up Dubai ẹ̀? Hook up ní Dubai. 30 dirham ni o. Kò lọ far now. 30 dirham. Èló ni owó yẹn ní Nàìjíríà? Let's say 2,000 naira, 2,000 naira. 2K. She what? Owó kí nìyẹn wo chingom? Chai. Ṣé ló ṣú kékèké ló pè mí ni? Continue. Hook up tèmi ṣáprápra. You only you waka come. Bí mo ṣe ní pé wọ́n bàjẹ́ yẹn gan mi ò lè gba 2K. Owó kí nìyẹn ní 2K? Tẹ tí wọn mọ wo wá rí torí Ọlọ́run. Mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. 2K yẹn ò tú ẹ, ojú ẹ ti ràn. Olóṣó ńlá ńlá pẹ̀lẹ́. Ọ̀gá lọ́jọ́, ó lè wá mi.